ètò tòní yìí Mabel translation lélẹ́yìí ẹ káàbọ̀ ẹ bá wa láyọ̀ mo lè rò páwa náà bá yín láyọ̀ translation tòní yìí mo fẹ́ ká jọ fi ẹ̀sọ̀ tẹ̀lé ohun tá lè rí fi kọ́gbọ́n wà nú ẹ̀ fẹ́ jẹ́ ká jọ wò ọmọ Yorùbá lè ní swagger ẹ jẹ́ àjọ gbádùn ẹ jẹ́ a bẹ̀rẹ̀ láti beginning ẹ jẹ́ a bẹ̀rẹ̀ láti beginning Olúwafísáyọ̀. Court in session. Honorable Judge Fumi Asaolu presiding. Please be seated. Your Honor, this case is between Oluwatishayo and Daramola, parties sworn on oath. Thank you, Akin. You're welcome. Opaje Oluwatishayo, you are the plaintiff and you brought Daramola Temitope to this court. Yes, Can you tell me what transpired? What happened? okay. Why are you here? Tax fashion. Temitope has been my fashion designer So 2015. wọ́n jọ pàdé ra wọn mi ì mọ ibi tó ti mọra ṣá ó ní 2015 so bí a ṣe rí woman ní Olúwafísáyọ̀ yìí òun àti Dáramọ́lá ó dà pé Olúwafísáyọ̀ ló gbé Dáramọ́lá wá sílé ẹjọ́ lórí aṣọ lórí fashion design ó dà pé aṣọ wedding ni ẹ jẹ́ a máa gbọ́ níṣó. In December 2017. Ní December 2017 ó ní kó wá bá òun ṣe aṣọ wedding On ó April 2018. ní April 2018 ní marriage òun. Ó ní 95,000 ní wedding dress yẹn. The flower girls wear. So we were in the I process don't of understand the cost of sewing. sewing Material and sewing for the wedding dress alone was agreed to be 95,000. Ó ní rírán àti aṣọ tó fẹ́ rà àti gbogbo ohun tó fẹ́ lò Bridal tray. She was going to do everything. ó ní gbogbo ẹ̀ ní lápapọ̀ Wedding dress based on the ó ní 95,000 ní. supposed to be ready latest ending of March. Ó ló yẹ káṣọ yẹn kí gbogbo ẹ̀ ó ti parí ẹ̀ ní ending ní March. Because what we agreed was that she should source for the material. Ó pé àdéhùn àwọn ni pé kó wá tailor yẹn ló máa lọ ra material òun wá send 50,000 lọ fún tó máa fi ra àwọn material tó dẹ̀ máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ so owó tóun kọ́kọ́ san fún 50,000 lòun send sí. That okay, go ahead and source for the material. So once she's done, then the whole process, then I'll balance her with the remaining 45 aside the other dress she was going to make for me. Ó lóun máa wá fún ní 40,000 tó kù pé àwọn aṣọ yòókù tó máa ṣe yẹn kò sínú ẹ̀ hàn. Late February. Wọ́n nígbà tó di February ti fẹ́ẹ̀ tán March. So latest 31st March, ending of March. ó ní February, not even ending ní March pé woman yẹn ò tí ì padà wá bá òun kò wá sọ fóun pé àwọn ti rí material àwọn ti rí aṣọ àwọn ò tí ì ra aṣọ o. I've still not gotten material. So ó ní nígbà tí March ti di ìdajì pé òun ò rí Get back to her. òun ò gbọ́ nǹkan kan látọ̀dọ̀ tailor òun. March, I couldn't get because she was delaying. Ó ní nítorí nígbà tó dẹ̀ ti ń dá òun dúró 31st March, I'm supposed to get the wedding dress ready for. ó ní títí 31st March ó yẹ kí òun ti máa kí gbogbo ètò ti ṣe tán. And ordered me a wedding dress. So ó nígbà tí wọ́n ti wá dúró tán gbọ́ nǹkan kan látọ̀dọ̀ ẹ̀ tó dá wọn dúró so àǹtí òun kan wá bá òun gẹ̀ẹ́tì aṣọ wedding ètò ti ṣe tán tó ti rán tán. Ó ní nígbà tí wedding tán òun ò pé òun ò tiẹ̀ bá sọ̀rọ̀. What happened to the fund? Ó
ó nígbà tó wá di bíi August lòun wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀. the bridal train wears and one of my aunties that he sold for. I did this transaction ó separately. I would have netted off that. Okay, since I've told you, obìnrin yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ gbage. Ó ní òun wá béèrè lọ́wọ́ ẹ̀ pé torí kì í ṣe iṣẹ́ kan péré ló gbé fún, ó dà kó gbé iṣẹ́ àwọn ọmọ tó máa tẹ̀lé yàwó àtàwọn àǹtí àwọn nǹkan nǹkan ó gbé fún, ó dà pé báyìí ó ṣe àwọn yẹn àbí kò ṣe a máa gbọ́ nìṣó, so ẹ jẹ́ a máa gbọ́ nìṣó. 50,000 from the other dress I was supposed to pay you. I didn't do that. I paid all of those ones separately. Ok, ó ní òun san gbogbo owó àwọn iṣẹ́ ìyókù tó yẹ kó ṣe yàtọ̀ sí tòun iṣẹ́ ìyàwó, aṣọ ìyàwó gangan, ó lóun ti yanjú gbogbo àwọn yẹn. Ó ní so mímọ́ ó lóun 50,000. I think that okay because we had a relationship. ó nítorí pé àwọn jọ mọra àwọn tẹ́lẹ̀. Of course, the next thing for you to do is to refund my money back. Ó ní Been on these things ó ní so nǹkan tó wà níbẹ̀ ni pé nítorí àwọn ti jọ mọra àwọn tẹ́lẹ̀, pé nǹkan tóun dẹ̀ ń retí látọ̀dọ̀ ẹ̀ ni pé ńgbà tó yí kò ti meet up aṣọ ìyàwó tó yẹ kó rán fóun kó ṣe fóun tí ò ti lè meet up, tó dẹ̀ pé gbogbo ẹ̀ tiẹ̀ ti fẹ́ bá tìjú dé, òun ò láṣọ wedding, ọlọ́run àǹtí òun tó sáré bá òun wá aṣọ rà, aṣọ yẹn lòun wá fi ṣe wedding, pé òun dẹ̀ ń retí látọ̀dọ̀ télọ̀ òun pé gbàtọ́rọ̀ dẹ̀ ti rí báyìí pé kó dá owó òun padà fóun, torí òun ti sanwó màtíríà aṣọ tó lọ rà lọ́jà, òun ti sanwó fún owó kókò parí iṣẹ́ 40,000 45,000 balance tó kù tó yẹ kóun fún, owó yẹn lòun kàn ń dúró dè pé kò dẹ̀ get back, kò padà wá bá òun mọ̀, òun ò gbọ́ látọ̀dọ̀ ẹ̀, kò tẹ̀ sọ páṣọ ti ready, wedding ti súnmọ́ títí àwọn fi wò pé káwọn má dúró de woman ní káwọn tètè lọ wáṣọ míì, so ohun tó gbé wọn wá sí kóòtù. 2018 till this moment. ó ní In ó ní láti 2018 títí di 2019 February tell me that what is ó lóun wá bá sọ̀rọ̀ lórí mẹ́sẹ̀gì pé láti ó ti lé lọ́dún kan pé kí ló dé ò dá owó mi padà. that the vendor said she was not going to return the Ó lẹ́ni tóun raṣọ lọ́wọ́ ẹ̀ ní òun ò ní gbaṣọ padà. that the vendor is saying that I should get What's the role of the vendor? I think the vendor was the one she was supposed Wọ́n wá béèrè pé ta ni ẹni tí wọ́n raṣọ lọ́wọ́ ẹ̀. that the vendor is saying that she should take fabrics. And I'm saying, it's not as if number one, it's not as if I'm planning to get married again. So ó ní ẹni tó raṣọ lọ́wọ́ ẹ̀ wá ní òun ò lè dáwó padà pé kó di aṣọ mú, ní òun wá di aṣọ mú, òun ò rówó dá padà fún arábìnrin tó ṣẹ̀ ṣèyàwó yìí. Arábìnrin wa ní kí ló fẹ́ wá faṣọ yẹn ṣe ń sì ṣé òun tún fẹ́ ṣèyàwó míì ni, pé owó òun lòun fẹ́, so orí ẹ̀ ló wà báyìí. So she has been on that lately. I think when I gave birth in March 2019. Ó nígbà tóun wá bímọ ní March 2019. Tell me, this wedding that we are talking about now, I've given birth. Ó ní wedding ti kọjá, òun kódà òun tún ti bímọ, pé kí ló ń ṣẹlẹ̀. Tell me if it's 5,000. Bó bá tẹ̀ pé 5,000 ni kó máa dá padà fún mi lóṣooṣù. I don't like arguing with people because of Mi ìdẹ̀ kí n like láti máa jà nítorí owó, torí ọ̀rẹ́ ni wá tẹ́lẹ̀. to make us have on Mi ní fẹ́ ká wá máa ní àsọ̀ lórí ohun tí ò tó nǹkan. anymore. Promise that she was going. So ó dẹ̀ wá ó ṣàdéhùn pé òun máa sanwó yẹn. I think maybe August 2019. After a lot of plead, I Ó ní lẹ́yìn òun ti bẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó di August. we used to patronize her very well because she knows her and she still contact her. I had to talk to her that she should at least So ó lóun láti máa bẹ àwọn èèyàn kó bá òun bẹ̀ pé kó tiẹ̀ dá owó òun padà. but what would you have me done? Pé kí ló wá fẹ́ kí n ṣe? Aṣọ wà lọ́wọ́ ẹ̀, owó wà lọ́wọ́ ẹ̀, wá ṣàdẹ̀dá owó òun padà. Bó tiẹ̀ jẹ́ pé 50,000 naira and since then I've not heard anything from ó ní ó ló dà pé ó tiraka ó san 10,000 láti ìgbà yẹn òun ò tí gbọ́ nǹkan kan títí di wákàtí, pé kò sorúkọ tí ò pé òun. I didn't chat her, I didn't do anything, not until probably October this 2020. Ó nígbà tó di October 2020 bó ṣe ní kó ń gbẹ́jọ́ wá sílé ẹjọ́ nìyẹn. Okay. So tell me what happened. Tó bá ṣe kọjú sí Tèmi nìyẹn. Like she rightly said, Ó ní bó ṣe sọ òótọ́ ni. was a colleague of her that referred her to
ọ̀rẹ́ ẹ̀ kan ló júwe ló fi wọ́n mọ́ra wọn. Ó lóun fẹ́ ṣe wedding, òun fẹ́ ṣe wedding, òun dẹ̀ fẹ́ rán aṣọ wedding. Ó lóun máa ṣe fún un. Ó lóun máa ra aṣọ òun láti Yaba. Ó ní òun kì í sọ aṣọ wedding ní Yaba. Ó lẹ́lòmíì ló wá júwe ibi tóun ti máa rà lẹ́kọ̀ọ́. Ó ní ó dẹ̀ sanwó. Ó lóun wá bẹ̀ sí ní wá aṣọ fún un. Òun wá sanwó fún wọn lọ́jà. Láyé adájọ́ wá ní ó sanwó àsankalẹ̀, ó ní bẹ́ẹ̀ ni. Ó ní òun fẹ́ mú aṣọ tó máa pé kó lè, òun fẹ́ mú oríṣiríṣi wá kó lè mú ìtó fẹ́ nú ẹ̀, but pé òun láti sanwó sílẹ̀ kó tó lè ṣe gbogbo nǹkan báyẹn fún, kó tó lè fún òun ní sample. Wọ́n wá bèèrè pé wọ́n wá bèèrè pé ló san owó àsanlẹ̀, ó lóun san 40, but ìyẹn ti pọ̀ jù, kò ní rò pé ó wà okay. So ó wá dáhùn, ó wá ní lẹ́yìn ìgbà tóun san 40 yẹn pé wọ́n ní irú owó tó san yẹn pẹ̀lú aṣọ tí lady yẹn ń wá pé kò ní rírà ní iye yẹn o, pé aṣọ wedding tó máa rí ó máa ju iye yẹn lọ. Ó ní gbogbo iye tóun charge tóun ní ó máa san is 135. Pé òun wá sọ pé òun tún máa béèrè owó mi òun pé torí ohun tó wà nílẹ̀ yìí kankan. Ó nílé arábìnrin wa lòun ò lè san ju iye yẹn lọ. So ó ní gbogbo sample tóun lọ gbà wá níbi tó ti ń ta àwọn aṣọ tó fi ń ṣèyàwó. Ó nígbà tóun fi wọn arábìnrin lòun kò sí tóun fẹ́ nu gbogbo ẹ̀ òun. Ó ní so ó lóun wá sọ fún ọ̀dọ̀ kọ́sítọ́mà tóun bá rajà pé sample tí arábìnrin yìí fẹ́ kó jọ kó bá òun béèrè báyá ṣé wọ́n ní lọ́jà àbòmíì, àwọn tó máa ń já ọjà fún wọn, pé kóun lè supply aṣọ obìnrin yẹn. Ẹ má wàá gbàgbé pé ó ti san deposit. Nǹkan kan tó dẹ̀ kàn mọ̀ láàrin àwọn èèyàn ni pé tó bá ti gbowó àsankalẹ̀ yẹn wọn kì í fẹ́ dá padà. Onítọ̀hún wá sọ pé ok fún mi láàyè kí n fi ṣèwádìí, pé wọ́n ti wò lọ́tún lósì wọn ríru aṣọ tí arábìnrin yìí fẹ́, pé àwọn iṣẹ́ mi tó fún mi mo parí ẹ̀ mo dẹ̀ gbé lọ fún un. Pé nígbà tí lẹ́yìn ìgbà tó ṣèyàwó tán lẹ́yìn oṣù kan, mo wá sọ fún òun pé òun ò nídìí aṣọ yẹn mọ́, pé so ó ní wọ́n kọ́ tó ṣèyàwó sọ fún òun pé kóun má wọ̀rì, pé kóun àwọn iṣẹ́ ìyókù tóun gbé fún pé kó wá dìlì kó gbé àwọn yẹn wá, bọ̀ pé kó gbàgbé nípa ti wedding. Ó ní ohun tárábìnrin yìí sọ fóun nìyẹn. Ó lóun dẹ̀ bá àwọn tó ń supply aṣọ sọ̀rọ̀. Ó lóun bá wọn sọ̀rọ̀ pé àwọn yẹn wá sọ fóun pé àwọn ò kì í dá owó padà, bẹ́ẹ̀ ni pé mo mọ̀ tó bá ti wọ̀ wọ́n lọ́wọ́ wọn fẹ́ dá padà, because owó wọnú àpò kọ́sẹ̀ ohun tó bá fẹ́ wá mú lórí igbá wọn náà máa ní kó wá mú torí ọjà náà ò easy láti tà. So ìyẹn bí ìyẹn ṣe jẹ́, ẹ jẹ́ a máa gbọ́ lọ, ẹ má gbàgbé àti share. So wọ́n wá ní kó má ṣọ míì. Ó lóun wá sọ pé ó mọ̀ pé mi kì í ta aṣọ. Wọ́n ní ilé adájọ́ wá béèrè pé ṣé ó mọ̀ yẹn látọjọ́ kìíní. Arábìnrin ni ó mọ̀ pé télọ̀ òun kì í ta aṣọ. Wọ́n tó bá ti fún un lówó kó nǹkan máa lọ sọ́jà òun máa lọ ra aṣọ ni.
wọ́n ní lẹ́yìn kan send sample sóhun ó tán ìtọ́ fẹ́ ó lóun ò kí ń taṣọ. Ó lóun ó ní kódà òun tún sọ fárábìnrin yìí pé tó bá ní aṣọ tó fẹ́ kóun fi mú wá lọ́jà kóun káwọn fowó yẹn gbaṣọ míì kóun fi rán nǹkan míì fún. Ó lárábìnrin yìí ní òun ò fẹ́ òun ò fàṣọ òun tiẹ̀ ní time pé nǹkan tóun fẹ́ ni owó òun wọn dẹ̀ kí ń dáwó padà. So ó wá ní ó dẹ̀ ń bi mí sí pé kí n dáwó ẹ̀ padà but nítorí ọ̀rẹ́ tó wà láàrin wa ni mo ṣe dá. Ó ní tilẹ̀ tọ́lọ́run ó ní kò yẹ kó béèrè pé kóun dá owó yẹn padà torí ó dìgbà tí kọ́sítọ́mà yẹn bá dá owó yẹn padà lòun lè dá owó padà but nínú àpò òun níbo lòun ti fẹ́ rówó yẹn mú jáde lọ fún un pé ó dìgbà tí ẹni tóun ra aṣọ yẹn lọ́wọ́ ẹ̀ tó bá dá owó padà lòun lè ní agbára láti dá owó padà fún ẹni tó fún un ní owó àti ra aṣọ but ibi tó sọ̀rọ̀ dé nìyẹn jẹ́ a máa gbọ́. So arábìnrin wa dáhùn pé òun ò tí rẹ́ lómi tó fẹ́ ṣèyàwó káípò òun rẹ́ lómi tó fẹ́ ṣèyàwó ni òun á lọ fi owó yẹn gba aṣọ míì kóun fi rán aṣọ ìyàwó fún onítọ̀hún àbí tí ìwọ ọgbọ́n bá lẹ́ lómi tó fẹ́ ṣèyàwó ó lè mú sáǹpù yẹn wá ká lọ wò tá bá máa ríra lọ́jà ká fi gba aṣọ kóun lè rán but pé òun ó tó rówó yẹn gbọ̀ngàn ò sí lápò òun bó lòun ti fẹ́ wá mówó yẹn síta so ohun tí arábìnrin sọ. Ó lóun ò fẹ́ mọ̀ nǹkan kan owó yẹn lòun fẹ́ ó lóun ò dẹ̀ lè máa lọ sékòó kóun máa bọ̀ láti lọ máa sin gbèsè. So lòun wá ní bó bá jẹ́ bẹ́ẹ̀ ni òun á máa sanwó yẹn padà fún ní díẹ̀díẹ̀. Ó ní òun wá tiẹ̀ sọ pé jẹ́ kóun fún ẹ ní nọ́mbà ẹni tó ń supply aṣọ. Tí mo sọ náà nìyẹn pé òun kọ́ lòun di owó yẹn mú owó ti dé ọwọ́ àwọn tó ń tajà àwọn tó dẹ̀ ń tajà lọ́jà yẹn wọn ò fi owó ṣeré bó bá wọ ọwọ́ wọn kì í fẹ́ kó jáde wọn fẹ́ kó owó jáde rárá fẹ́ jẹ́ a máa gbọ́. So wọ́n ní láti bẹ̀rẹ̀ ìwọ arábìnrin ó mọ̀ pé arábìnrin yóò ń taṣọ ó lóun mọ̀ pé kò ń taṣọ. Ó ní ṣé ó ṣàlàyé fún ẹ pé wàá sanwó lẹ̀. Ó ní àwọn jọ sọ̀rọ̀ lórí aṣọ rírán pé bọ̀ tòun máa sanwó àsanlẹ̀ lórí aṣọ rírán fún táwọn jọ. Wọ́n wá ní so kò ṣàlàyé fún ẹ pé tóun bá fẹ́ lọ bẹ́ẹ̀ ra aṣọ lẹ́kọ̀ọ́ pé o máa sanwó àsanlẹ̀. Ó ní kò sọ fóun. Ó wá ní so ó ní ó sọ fóun pé but òun máa sanwó àsanlẹ̀ pé onítọ̀hún á bá òun wá aṣọ ó ní but òun fúnra òun ó ní but kò sọ iye náà kò sọ iye tóun máa san tó jẹ́ owó àsanlẹ̀ ó ní but òun fúnra òun lòun wá ní òkè òun máa fún ẹ ní 50,000 ibi tóun ti há nìyẹn káyé pé bá sọ pé òun máa san 5 àbí 10 báwọn ọba má gbowó ẹ̀ gbági. So ó ní ibi tó ti fẹ́ lọ wá aṣọ tó fẹ́ rà ó ní kò sọ bẹ̀ yẹn fóun ó ní láti ilẹ̀ lòun ti fún ní dísáìnì tóun fẹ́ gangan lòun ti fún ní dísáìnì kóun tó send owó gan. So ẹ jẹ́ a máa gbọ́ lọ ẹ bá wa like ẹ dẹ̀ bá wa comment ẹ ṣeun. Adájọ́ ní ṣé gbogbo àwọn design tó fi hàn ẹ́ yẹn ó rí ó dẹ̀ sọ pé ó fẹ́
ní arábìnrin bá ní irọ́ o pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tó fi wá padà wá bá àwọn around February ni you know pé around February ni ẹ jẹ́ a gbọ́. Okay, a month after payment. That means pé oṣù kan lẹ́yìn tóun ti sanwó yẹn. Ó ní òun ò fẹ́ gbogbo àwọn design tó fi hàn òun. Ó lọ fi ó send deposit pé kò mú ìtò fẹ́ nú ẹ̀, so ó dẹ̀ sanwó àsanlẹ̀. So adájọ́ wá dáhùn pé mistake tí wọ́n ṣe pé ńgbà tí wọ́n ń gbé ẹjọ́ yìí bọ̀ nǹkan tó yẹ kó gbé ẹni tí wọ́n fún lówó yẹn náà, ẹni tó ń ta aṣọ, ó yẹ kó fún ní ìwé kó mórúkọ òun náà wá so that kí ilé ẹjọ́ lè fún ẹni yẹn náà ní ìwé kó náà wá kó wá sọ kí ní ìdí tí wọ́n ṣe dá owó padà bí kó wá sọ tẹnu ẹ̀. So arábìnrin wa ní ó ní nǹkan kan tóun gbàgbé ní 10th of January. Ẹ jẹ́ ká gbọ́ ná. So ó ní ó send message sóhun. So ohun tí arábìnrin yìí kà sílẹ̀ ni gbogbo bó ṣe jọ pa tó ṣe jọ kún kó tó di pé ó fi owó ránṣẹ́ àdéhùn wọn pé bó ṣe jọ sọ iye tó máa gbà, iye tí máa gbà, iye tí mo máa san rèé, tí iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ẹ rèé. So òun ni gbogbo ohun tó kà jọ sílẹ̀ yìí pé inú arábìnrin tó ṣẹ̀ṣẹ̀ ìyàwó yìí tán pé inú ẹ̀ dùn gan pé bó ṣe jọ sọ láàrin ara wọn tí ó dẹ̀ jẹ́ pé obìnrin tó jẹ́ tailor yìí tó ránṣọ ó ti gbáradì pé iṣẹ́ yìí òun fẹ́ ṣe láṣepé fún ẹni tó fẹ́ ṣèyàwó. Ibi tí ṣe mọ̀ lẹ́ẹ̀kan arábìnrin tó ṣẹ̀ṣẹ̀ ìyàwó tán ó sọ pé òun ò mọ̀ pé ó máa fi owó lẹ̀ sí ọ̀dọ̀ àwọn tó fẹ́ bá wá aṣọ. So bí obìnrin ṣe bẹ̀ sí ní ka ìwé táwọn méjèèjì kọ ránṣẹ́ síra wọn pé nínú ìwé yẹn arábìnrin yìí fi lẹ́tà ránṣẹ́ sí arábìnrin tó ṣèyàwó tán pé ẹni tó fẹ́ bá wa wá àwọn aṣọ yẹn ó mọ̀ pé mi kì í ta aṣọ but ẹni tó fẹ́ bá wa wá aṣọ yẹn ó lè máa sanwó àsansílẹ̀. So arábìnrin yìí lọ yọ ọ̀rọ̀ yẹn síta pé obìnrin tó gbé òun wá sí kóòtù yìí ó mọ̀ pé ó níye táwọn máa san tó jẹ́ àsansílẹ̀. So ìyẹn ló kà síta báyìí tí adájọ́ ń gbọ́ lẹ́nu ẹ̀ báyìí ń sìn. So and which is nǹkan gidi ló ṣe, láì jẹ́ bẹ́ẹ̀ òun ni ò bá jẹ̀bi. Okay, n tó wà nínú ọ̀rọ̀ yìí ni pé arábìnrin yìí wá lọ ka mẹ́sẹ̀gì tóun sẹ́ndì sí arábìnrin tó ṣe wedding nìyí pé ẹni tí ó ń bá wọn ra aṣọ ìdí tí wọ́n ṣe ń gbowó àgbà sílẹ̀ ni pé wọ́n ní tí wọ́n bá ti gbé aṣọ lọ fún àwọn ẹlòmíì tí wọ́n bá ti débi àwọn aláwọn ò fẹ́ wọ́n kàn dààmú àwọn lọ dààmú àwọn bọ̀ pé ìdí ẹ̀ tó ṣe ń gbowó sílẹ̀ nìyẹn pé tó o bá wá fẹ́ pé owó tó san sílẹ̀ yẹn máa jẹ́ kí wọ́n mọ̀ pé o kì í ṣe pé o wá ṣeré o wá rajà ni pé owó yẹn dandan ni ó láti san. So bí eléyìí ṣe fi 50,000 ránṣẹ́ nìyẹn dó nínú mẹ́sẹ̀gì tí arábìnrin yìí kà wọ́n sọ iye tó jẹ́ tí owó àsansílẹ̀ yẹn jẹ́ o
wọn ò sọ, wọn ò dárúkọ iyekíye. Ẹ jẹ́ a máa gbọ́ lọ. And that was January. Because I actually committed So you early. seems to miss one point. When I asked you now, So adájọ́ ní ó dàbẹ́ ni pé o gbàgbé nǹkan kan torí nígbà táwọn bí ẹ láìpẹ́ yìí o ní rárá pé wọn ò sọ fún ẹ. Òun ládájọ́ wá ní òun lé arábìnrin yìí kà síta yẹn. So ládájọ́ ní òun ló kà síta yẹn sìn pé o mọ̀ ń pa ẹ̀ pé owó àsansílẹ̀ wà pé o jẹ́ kán o jẹ́ kán mọ̀ pé kán pé pé o ti gbọ́ o ti gbà. Okay, fine. She told me she was going to source for material, but she didn't tell me that she was going to make a deposit with the can you supplier. read it again? So ó tún ń ṣe ní adájọ́ ní kán tún kàwé yẹn síta kó tún gbọ́ again. Pé torí ẹlòmíì máa rí aṣọ tán wá ní ohun táwọn fẹ́ kọ́ nìyẹn. Pé ó dẹ̀ ó máa gbà wọ́n ní oṣù kan àbóṣù méjì láti rí aṣọ. Ó tiẹ̀ mọye. Wọ́n ní kó gba fóònù lọ́wọ́ ẹni tó ránṣọ kó lọ fi wọn ẹni tó ṣẹ̀ṣẹ̀ ìyàwó tán pé kó lè wo mẹ́sẹ̀gì yẹn pé ṣé ó dá mẹ́sẹ̀gì yẹn mọ̀. Mo ṣọ́ọ̀pù ó dá mọ̀ bọ̀ kó kàn mọ̀ pé arábìnrin yẹn máa gbé mẹ́sẹ̀gì yẹn síta. Ó bá lójijì. Ó bá lójijì. Wọ́n ní kó fọwọ́ sí. Kó fọwọ́ sí. Wọ́n ní kì í dẹ̀ ṣe pé ẹni tó ń ta aṣọ ó ti sọ àsọsílẹ̀ pé ó lè gbà wọ́n ní oṣù kan sóṣù méjì. Wọ́n ní tilẹ̀ tọ́lọ̀ wọ́n dẹ̀ faṣọ ránṣẹ́ sí ẹ so kò jẹ̀bi. Gbogbo tó rí tó mú ẹ̀. Wọ́n ló ti sọ 10,000 ní gbogbo owó yìí. Wọ́n ní ẹni tó ń taṣọ gangan lọ́rọ̀ wà lọ́wọ́ ẹ̀ kì í ṣọwọ́ arábìnrin. So ó wá dáhùn wá ní nísàlẹ̀ Èkó pé tó bá bá wọn rajà pé tó bá pé nǹkan kan péré tọkọ̀ lè ṣe fún ẹni pé tó bá tiẹ̀ fẹ́ nǹkan yẹn wọn ò ní fún ẹ lówó bọ̀ wọ́n lè pààrọ̀ ohunkóhun tó bá gbé lọ yẹn wọ́n á pààrọ̀ ẹ̀ sí ìmíì tó bá wà nù gbá tó fẹ́ fi ṣe pàṣípààrọ̀ bọ̀ pé o máa gbowó padà yẹn kò jọ. Ní adájọ́ wá béèrè pé ṣé o ṣàlàyé fún arábìnrin ló bá dáhùn pé gbogbo ẹ̀ lòun ṣàlàyé fún ló bá tún gbé mẹ́sẹ̀gì tí ohun tọ́jọ́ sọ ó gbé síta. Ẹ jẹ́ ká gbọ́. So ni lady yẹn wá ní òun fi hùn ẹ̀ bọ́túbọ́ ló sọ pé o ò fẹ́ ní ẹni tó ṣẹ̀ṣẹ̀ ìyàwó tán bá dáhùn pé nígbà tó fi hàn mí wọ́n ti ṣe ìyàwó tán kí lòun fẹ́ fi ṣe. So adájọ́ wá dáhùn pé kò yẹ kó jẹ́ lẹ́yìn ìgbà tó ti ṣe ìyàwó. Ẹ jẹ́ a máa gbọ́ lọ. So wọ́n ní ò bá ti ṣàlàyé fún kó tó di pé wọ́n sẹ́ndì ó fowó yẹn ránṣẹ́ 50,000 ránṣẹ́ sí ẹ. Wọ́n ní ìwọ ò tajà ìwọ dẹ̀ ló mọ̀. Wọ́n làwọn ò bá yọ ẹ́ kúrò ní ọ̀rọ̀ yìí torí ó ṣe gbogbo ohun tó yẹ kó ṣe. Wọ́n ní but lórí eléyìí ò jẹ́ kó mọ̀.
wọ́n ní láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ yìí àtàṣọ gbogbo ẹ̀ ló. Wọ́n wá sọ wọ́n pé bí arábìnrin ṣe gbé ẹ wá sílé ẹjọ́ bẹ́ẹ̀ ló ṣe yẹ kó gbé ẹni tó ń taṣọ wá sílé ẹjọ́. Wọ́n ní ìwọ ló mọ̀ wọ́n, arábìnrin yìí ò mọ̀ wọ́n. So eléyìí tún dáhùn pé kò sọ fóun pé ìsàlẹ̀ Èkó lòun ti máa lọ ra aṣọ, pé ó fi yé òun pé òun lẹ́ni tóun máa ń lò. Pé òun fúnra òun gan mọ̀ bó ṣe ń ṣe ní ọjà Èkó. Ó lóun ò mọ̀ pé Èkó ló ti fẹ́ lọ rajà, pé ó kàn jẹ́ pé òun mọ̀ tẹ́lẹ̀ pé òun lẹ́ni tó máa ń gbé aṣọ wá fóun. So nìyẹn bá dáhùn pé gbogbo ẹ̀ ló mọ̀, ló lóun fẹ́ lọ mú jáde. So okay, so nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé arábìnrin yìí ẹni ó bá ẹni tó ń tajà ó bá sọ̀rọ̀, so gbogbo ọ̀rọ̀ tọ́jọ́ sọ ni òun kà sí nílé ní kí adájọ́ gbọ́ nsìn pé onítọ̀hún ní kò ẹni ibi tó ń san owó yẹn sí pé aṣọ ìyàwó nìkan lonítọ̀hún ń tà, kò kí ń ta aṣọ míì. Àwọn méjèèjì kẹ̀dẹ̀rẹ́ àtẹni tó ṣẹ̀ṣẹ̀ ìyàwó àtẹléyìí àti ẹni tí ó ń ránṣọ wọn níyàwó wọn lẹ́lòmíì tó fẹ́ ṣe ìyàwó tó wá bá wọn táwọn bá ní káwọn lọ fowó yẹn gba aṣọ, ibi tí wàhálà wà nìyẹn. So ọba arábìnrin wa ń ka mẹ́sẹ̀gì tí òun àti ẹni tó ń supply aṣọ fún lẹ́kọ̀ọ́ tí yẹn ń sọ fún pé ńbo náà ti ń ṣerú ẹ̀ tó ti ń dá owó padà, pé kò sẹ́ni tó ń ṣerú ẹ̀ tó ń dá owó padà. So ẹ jẹ́ a gbọ́, wọ́n ti fẹ́ ṣetán ọ̀rọ̀ gbèsè lélẹ̀. Okay. Gbogbo tí arábìnrin sọ yìí sí wọ́n kàn ń fa ọ̀rọ̀ láàrin ara wọn, because gbogbo mẹ́sẹ̀gì tí ẹni tó ń taṣọ sẹ́ndì sóhun lòun náà òun tún kọ́pì ẹ̀, ó tún fi tiẹ̀ kún, ó tún sẹ́ndì ẹ̀ sí arábìnrin yìí. So arábìnrin yìí wọ́n ṣàkọbẹ̀ sí ń ṣe gbọ́n mi sí omi ò tó, wọ́n kọ̀bẹ̀ sí ní fa ká má dojú tira wa, ká má jà, ká má ṣe. So ẹ wò ọ̀rọ̀ yẹn ti wá gùn ju àwọn eléyìí kò mọ́gbọ́n dání láàrin àwọn méjèèjì ni. Okay, so eléyìí sọ pé òun ò mọ̀ pé Èkó ló ti ń gẹ̀ta aṣọ, but arábìnrin tó kàwé yìí ń sìn òun wá sọ pé ó mọ̀ pé òun máa ń gẹ̀ta aṣọ lẹ́kọ̀ọ́. Ó nítorí inú mẹ́sẹ̀gì tóun kà tó ń sìn ó sọ pé but ó ti sọ fún mi pé o lè gẹ̀ta aṣọ lẹ́kọ̀ọ́ náà. So ìyẹn lòun fàyọ fún adájọ́, ẹ jẹ́ agbọ́n tó máa wí. So eléyìí náà wá dáhùn pé ìgbà tóun fi sọ̀rọ̀ Èkó pé wẹ́dì ó ti dórí igi mú tán
lòun fi sọ pé bọ́ tó tiẹ̀ sọ pé pé o ní supplier lẹ́kọ̀ọ́ nǹkan pé kì í ṣe nǹkan tó lè fi dì mí múnú ọ̀rọ̀ ìṣàṣọ lọ́rọ̀ kan pé òun wá ní ok má wọ́ọ̀rì láti lọ sí má ṣèyọnu láti lọ sí Èkó láti gẹ̀ẹ́tì nǹkan kan fún mi lẹ́kọ̀ọ́ àǹtí mi wọ́n ti ń ṣètò bó ṣe máa bá mi gẹ̀ẹ́tì aṣọ mi ọ̀rọ̀ wọn ẹ jẹ́ agbọ́n tí George fún mi máa wí wọ́n ní paríparí wọ́n nígbà bó ṣe ń kàánú ìwé ẹ̀ pé wọ́n ní àwọn rí pé o ti fẹ́ san owó yẹn padà wọ́n nígbà ló wá fẹ́ san owó yòókù. Wọ́n ní kó jẹ́ káwọn mọ̀ báwo ló ṣe fẹ́ sanwó yẹn. ẹ ló máa san. wọ́n ní ọ̀nà méjì lòun ti máa pàdánù owó ní adájọ́ bá ní ìgbà tó ti bẹ̀ sí ní gbé ìgbésẹ̀ àti máa sanwó yẹn padà ìyẹn ló fi ètò pé ó ti múra tán láti máa dá owó yẹn padà so o rẹ̀ lè dáwọ́ dúró ń sìn. wọ́n ní àwọn ṣọ́ọ̀pù ohun tó fóun náà lágbára nìyẹn láti bẹ̀ sí máa wọ́ ẹ wá sílé ẹjọ́. wọ́n ní ìdí tóun ṣe gbà láti sanwó yẹn padà pé òun ò fẹ́ kó jẹ́ pé owó ló máa díjà lẹ̀ láàrin àwọn méjèèjì. ó dẹ̀ lóun ò fẹ́ aṣọ mi. ó lóun rí pé ó dẹ̀ fẹ́ máa kó wàhálà sóun ní gbáàyà. ó lóun dẹ̀ sọ pé òun fẹ́ mú lọ síwájú ẹni tó ń ta aṣọ pé kóun fi ojú ajé kan nísọ̀. ó ní arábìnrin tó ṣẹ̀ṣẹ̀ yàwó ní ẹni yẹn ò mọ òun. wọ́n lè lò ní ìgbà olè tó fẹ́ san. wọ́n lè máa san títí April. wọ́n lè máa san everything títí April. so adájọ́ ti wá dá ẹjọ́ yẹn pé kó dá owó ìyàwó padà ní inú oṣù April pé April tó kásẹ̀ ńlẹ̀ pátápátá tó ìparí oṣù April kó dá owó arábìnrin yẹn padà pé tí ò bá yẹ kó ti bẹ̀rẹ̀ sí ní san nínú owó yẹn láti àpò ẹ̀yìn àwọn ò ní òun ló máa san owó yẹn pé ẹni tí wọ́n fún lówó yẹn gangan ló máa dá owó yẹn padà bí kó lọ gba aṣọ so ẹ jẹ́ a gbọ́ tí nǹkan míì bá tún wà tó fẹ́ sọ. ó dẹ̀ nídìí tóun ṣe ni pé òun ò fẹ́ kí àárín àwọn dàrú torí ó ti ń di sọnù ó dẹ̀ ti fẹ́ máa di ìjà òun ò dẹ̀ fẹ́ ó gbogbo ibi tó bá ti rí òun ló ti ń pariwo mọ́ òun ló ti ń hùwà tí ó tọ́. ẹ jẹ́ a gbọ́ tẹ́ni tí kankan ni wọ́n bá ní nǹkan tó fẹ́ sọ ẹ jẹ́ a gbọ́. mi rò pé ìbínú làwọn méjèèjì gbé jáde mi rò pé so I guess as much mo rí pé kò sẹ́ni tó fẹ́ sàn kankan níwájú kámẹ́rà mọ́ ẹ ṣeun gan so ibi tẹ́lẹ̀ ìdé nìyẹn ó yẹ ká máa ṣọ́ra ṣe kílẹ̀ ẹ̀kọ́ ta kọ́ lórí eléyìí báyìí nísìn oore níwọ̀n gbà mí oore níwọ̀n lóòótọ́ mí pé ó lẹ́ni tó ń supply òun náà kọ́ dẹ̀ ṣọ̀rọ̀ ajé ni ọ̀rọ̀ ajé yẹn ló wá bú lọ́wọ́ báyìí bọ́ òyìn bá ní kò bàjẹ́ ọlọ́run lè gbẹ́ lómi ìwà tó máa fẹ́ ṣe wedding tó máa ní òkè o tẹ́ bá lè lọ síbi báyìí kẹ́ lọ wo because nígbà míì ó máa ń da kéèyàn yọ rẹ̀ lọ ra material ẹ̀ kò gbé wá
nígbà míì ó máa ń bẹ́tà mo fi pé nǹkan tó bẹ́tà jù nìyẹn nǹkan tó bá ń báyàn ra material ọjọ́ tó bá fi ń jó lọ́jọ́ wedding táṣọ bá ṣe pẹ́ ìwọ náà máa kọ́kọ́ tailor ló lọ bá mi rà á wá ìyẹn tún ń kọ́ bọ́ ṣé tailor ní Fabel ó ní company tó ṣe aṣọ yẹn ni ẹ jẹ́ ká máa rọra ṣe o ká máa fi nǹkan díẹ̀díẹ̀ máa kọ́ ọgbọ́n ẹ ṣeun gan Mabel translation lélẹ́yìí.